ẹ̀yin ìyàwó ilé ẹ̀yin ni mo lọ́rọ̀ láti bá sọ o wàláhì làásì mo lọ́rọ̀ láti bá yín sọ fá ẹ jẹ́ onífaradà kẹ́ ẹ lè bá jèrè ọkọ gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ jẹ́ ìyàwó ilé tẹ́ ẹ jẹ́ ìyàwó baálé àwọn ọkọ yín ẹ ṣe sùúrù púpọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa tàn yín irọ́ ni wọ́n ń pa o wàláhì irọ́ ni wọ́n ń pa gbogbo ẹni tí ń fọ́ mọ̀ràn burúkú má tẹ̀lé mọ̀ràn wọn o wàláhì kò sórí rẹ̀ mẹ́ wàláhì ìyẹn tó lè mú yàn láṣeyọrí òun náà ní kéèyàn ó tẹríba fún ọkọ rẹ̀ téèyàn bá tẹríba fọ́kọ rẹ̀ tó sì ní gbólóhùn rẹ̀lẹ̀ lẹ́nu wàláhì súnmọ́ billahi alladhi la ilaha illa huwa obìnrin yẹn ó jèrè ọmọ ìyẹn tó lè mú àjèrè ọmọ òun náà ní wípé ká jẹ́ olóòótọ́ òdodo sọ́kọ wa wàláhì tábà tí ń lè ṣe léyìí wọlé aláṣeyọrí mo fọlọ́ bá bẹ̀ wá bí nàìjíríà ti ṣe rí báyìí kò sẹ́ni tí ò affect o kò sẹ́ni tí ò kọlù lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn torí pé khairihi wa sharrihi minallahi ta'ala dáadáa ọ̀dọ̀ Ọlọ́run ní símọ́ wá èèyàn rí jẹ èèyàn rí mu èèyàn rí iná èèyàn rí lò èèyàn rí gbogbo nǹkan sí láyé wàláhì ọ̀dọ̀ Ọlọ́run ní sí wá Ọlọ́run ní gbẹ̀dánú wa sharrihi láburú náà bákan náà kò síbi kankan tó ti lè wà ọ̀dọ̀ Ọlọ́run náà ní símọ́ wà nígbà tó ti wà nílé ọ̀dọ̀ ọkọ rẹ tẹ́tí jọ kọ́lé tẹ́tí jọ ra mọ́tò tẹ́tí ṣe dáadáa láyé kò sẹ́ tó rí nígbà náà lọ́wọ́ nígbà tí wàá safẹ́rẹ́ sí i ṣe sùúrù yá yìí o ṣe sùúrù yá yìí o mọ̀ sí bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ mọ̀ gbà wọn kẹ́gbẹ́ kí lọ kó ṣe àdánwò ni o ọkọ̀ ṣe mẹ́wàá ọkọ̀ ṣe jù bẹ́ẹ̀ náà lọ ẹ lọ gba àwọn abiyamọ tó jèrè ọmọ lónìí bó o ní ìrìnàjò ayé wọn ti ṣe rí wàláhì ìrìnàjò ayé wọn dá wàláhì ìrìnàjò wọn dá torí pé wọ́n rí dùnú Ọlọ́run wàláhì wọ́n rà àlùbáríkà Ọlọ́run wàláhì wọ́n rí gbàdúrà Ọlọ́run nítorí ìdí eléyìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mọ̀ràn burúkú náà má tẹ̀lé mọ̀ràn wọn o má tẹ̀lé mọ̀ràn wọn o etí rẹ mélòó kílẹ̀ ń fetí yín gbọ́ má tẹ̀lé mọ̀ràn wọn o ló fi lè soríire wàláhì gbogbo àwọn tó dáa fúlò nínú àwọn ọmọ pé ọmọ di gọ́fúnà o ọmọ di gómìnà o ọmọ di pírẹsidẹ́ǹtì o ọmọ di mínísítà o ọmọ di kìnìkan wàláhì mo fọ Ọlọ́run tó lẹ̀mí mi ò fi búra fún yín kò sí sọ́wọ́n pé wọ́n ní ìfaradà pẹ̀lú àwọn ọkọ wọn ni wọ́n sì ní tẹ́lọ́rùn nítorí ìdílé yìí Ọlọ́run ní iye ṣe wa kó nílé ọkọ wa o ẹ sàmí dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ yìí ìwọ náà fi sọ́wọ́ sọ́mọlàkejì rẹ kó share rẹ̀ lórí Imam Oluwakemi TV torí pé Ọlọ́run ń bẹ lẹ́yìn àwọn onísùúrù innallaha ma'a sabirin tí ìbá ti lè ṣe sùúrù wàláhì láṣẹ èyí ó jèrè ọkọ tí ìbá ti ṣe sùúrù wàláhì yóò jèrè ọmọ tí ìbá ti ṣe sùúrù gbogbo orí ayé tàlìkì àmọ́ Ọlọ́run kò lẹ́dà lọ́wọ́ bẹ́ẹ̀ ti ṣe wò mí èyí lè gbìyànjú ẹ máa fọ káàkiri kẹ́ share rẹ̀ pẹ̀lú ògo tọ́lọ́run mò ń bẹ ọlọ́ọ̀ba Allah pé kọ́ mọ́ ju ẹsẹ̀ yín kò ní ọkọ̀ yín o inshallah wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.